Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Ó lágbára o. Èyí tí a tún gbọ́ yìí tún lágbára o. Ẹ̀yin èèyàn mi. Wọ́n ní àǹtí wa pẹ̀lú àwọn fámìlì wọn. Wọ́n ní wọ́n lọ sí Royal Mansion láti lọ bá kábíyèsí torí wọ́n wà pẹ̀lú Queen Naomi. Wọ́n ní wọ́n wá wé nǹkan kan mọ́ aṣọ. Wọ́n ní ìgbà tí wọ́n débẹ̀, wọ́n ní Queen Naomi ti ẹ̀ fẹ́ bínú. Wọ́n ní ṣùgbọ́n bàbá wẹ̀rín ńlá ní kán má bínú, ìpè kan jẹ́ kan wọlé. Ìpè ṣe báwọn wà lọ́dọ̀ wọn, ìpè kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé ẹ̀dẹ̀ mọ̀ pé the fear of ancient sword ní ìsìn, ó lágbára fáwọn olórí. Wọ́n lẹ́rù ń bà wọ́n ni o. Ìgbà tán wọlé, wọ́n ní wọ́n tú aṣọ tí wọ́n wrap. Wọ́n ló wá di picture Queen Naomi èyí tí wọ́n ti ń wá, tí wọ́n frame. Ẹ rántí a ti ṣe gist yẹn rí, ṣùgbọ́n ó ti pẹ́ tí a ní picture frame tí Queen Naomi tí bàbá wẹ̀rín ńlá frame sí inú living room wọn. Wọ́n ní ó jábọ́ fọ́ nítorí kábíyèsí ní kí wọ́n arrange ibẹ̀. Wọ́n ní àǹtí wa Aro nígbà yẹn, àwọn àtàǹtí wa wọ́n ṣe wọléwọ̀de. Àwọn ni wọ́n ṣe náwó ìwà yẹn. Torí bàbá wẹ̀rín ńlá pé àwọn tí wọ́n wá máa ṣe renovation. So wọ́n wá ní àǹtí wa Aro wá ní nǹkan tó ń ṣe yẹn ó ti wà expensive jù. Ó wá change design yẹn. Wọ́n ní eventually wọ́n ní picture yẹn ṣáfù. Ìgbà tó fọ́ tí wọ́n pe àwọn tó ń clean pé kán lọ mú ìgbálẹ̀ kan fi gbà. Wọ́n ní picture gangan, wọ́n ní bó ṣe disappear nìyẹn. Wọ́n ní wọn ò rí picture. Mo kàn padà díẹ̀ ní kẹ́ fi rántí. So àtìgbà yẹn náà tí ń wá picture yẹn tí wọ́n rí. Àṣà àǹtí wa àṣà wọn náà mú picture. Torí wọ́n ní ìgbà yẹn wọ́n ní àǹtí wa Aro ní pé àwọn ò mọ nǹkan kan nípa picture. Picture yẹn ni wọ́n ti wá frame tó wá gbé wá sí Royal Mansion. Wọ́n ní ìgbà tí bàbá wa tó ń rí picture yẹn lọ́wọ́ àǹtí wa, wọ́n náà wà shocked. Wọ́n náà wà shocked pé láti ọjọ́ yẹn àǹtí wa wrap picture yẹn kiri. Ó ti frame picture yẹn. Ṣùgbọ́n wọ́n ní ancient sword òun ló ń fa gbogbo wàhálà yìí fún wọn. Bóyá bí tán lọ náà ti ní kán wá return picture. Bóyá bí tán lọ náà ti ní kán wá return picture. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà ẹ mọ̀ yìí pé nǹkan tí ancient sword yìí tó ń dá sílẹ̀ fún wọn kì í ṣe kékeré rárá. A tún gbọ́ wípé àǹtí wa ó dúró síwájú àwọn elders. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í búra wípé òun ò ní bá Queen Naomi fa wàhálà mọ́. Òun ò ní bá Queen Naomi jà mọ́. Òun ò ní ṣe nǹkan tí ò yẹ kó ń ṣe nínú ààfin bàbá wẹ̀rín ńlá. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n jókòó, wọ́n pe gbogbo àwọn elders àtàwọn olórí yìí. Wọ́n dẹ̀ ń sọ fún wọn bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Queen Naomi. Wọ́n ń sọ fún wọn bí wọ́n ṣe miss Queen Naomi nínú ààfin wọn. Wọ́n ń sọ fún wọn bí Queen Naomi ṣe jẹ́ ẹni tí wọ́n lè fi sílẹ̀ fún ìṣẹ́jú àáyá. Wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé every time ni àwọn máa ń ronú pa wọn. Ipe kò dẹ̀ ṣe replace, kò ṣe feelings yẹn kò ṣe yọ kúrò. Wọ́n ní feelings yẹn kò ṣe yọ kúrò. Ipe so àwọn ń rọ àwọn sisi wa gbogbo yìí kí wọ́n má kọjá ààyè wọn o. Kí wọ́n má kọjá ààyè wọn, kán fi ọwọ́ wọn síbi tó wọ́n ń gbé nítorí pé àwọn ò fẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí wọn. Nǹkan tó sọ pé bàbá wa erin ńlá sọ nìyẹn. Allegedly. Wọ́n ní bàbá wẹ̀rín ńlá ní bí Queen Naomi ò ṣe sí nínú ààfin yẹn, wípé inú àwọn ò dùn. Wípé ṣe ló dàbí ẹ́ ń pè nǹkan kan miss nínú ọkàn àwọn àti ní àyíká àwọn.
wípé ìgbà tí Queen Naomi wà nínú ààfin wípé happiness kan wà nínú ààfin yẹn tó jẹ́ pé ó yàtọ̀. Nǹkan tí bàbá wa fi ń sọ gbogbo èyí ni ti necklace Queen Naomi tí wọ́n ní pé ìyá onífá ní òun fún wọn ní 24 hours kí wọ́n lọ wá necklace jáde níbikíbi tí wọ́n bá gbé sí, nítorí a gbọ́ wípé necklace Queen Naomi miss. Kò ṣẹ̀ṣẹ̀ miss o, wọ́n ní ìyá onífá rí i pé wọ́n mú necklace yẹn, wípé wọ́n mú necklace yẹn pé ibikíbi tí wọ́n bá fi sí kán tètè mú jáde, wípé tí wọ́n bá mú necklace yẹn jáde pé nǹkan tó bá máa rí kán fi ara mọ́, wípé nǹkan tójú wọn bá rí kán fi ara mọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní ìyá onífá sọ. Ẹ̀yin náà ẹ mọ̀ pé àtìgbà tí ìyá onífá ti wà nínú ààfin yẹn ni oníkálukú wọn náà ti so ewé agbéjẹ́mọ́wọ́ tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó máa ń ṣe báyìí ṣe ni àṣírí wọn ń tú lọ́tùn lósì. So ẹ̀rù gan ń ba àwọn gan láti ṣe nǹkan tó jẹ́ pé ó máa ṣe ìjàmbá fún wọn. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáǹtì wáyé tí wọ́n ní pé kó máa gbé sacrifice kiri, ṣé bí gbogbo nǹkan tí wọ́n lọ ń fi ojú bọ̀ òun ló kọ̀ sí wàhálà yẹn fún wọn, ló fa gbogbo ọ̀rọ̀ sacrifice tán ní kan máa gbé kiri. So ìtorí ẹ̀ ni bàbá wẹrẹ ńlá fi ń sọ fún wọn pé kí oníkálukú wọn fi ọwọ́ síbi tó wọ́n ń gbé, torí àwọn ò fẹ́ kí nǹkan kan ṣe wọ́n. So bóyá nǹkan tí àǹtí wa tí ó rí ní tó fi bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ tó dẹ̀ ń jẹ́jẹ́ pé òun ò ní ṣe bí mọ́. Yàtọ̀ sí yẹn, bóyá nǹkan tí àǹtí wa rí náà nìyẹn tó fi return picture Queen Naomi fún bàbá wẹrẹ ńlá. Ọ̀tá gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Tá bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí, a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú aṣàánú fún gbogbo yín bó ṣe máa ń sọ allegedly ní nǹkan tí mò ń sọ yìí. Mi bá bàbá wẹrẹ ńlá gbé inú palace o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ bá ti send account number yín fún prize giveaway, ẹ tètè send ẹ̀ sí masholagistv@gmail.com. Ẹ má gbàgbé prize giveaway o, wípé ó máa close ní April 14. On the 15th ni a máa send the prize giveaway yín. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.